إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل وعلى كل النبيين والمرسلين وآل كل وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم رحمه الله تعالى. المنظومة اللامية لشيخ الإسلام أبي كسبلي تونشي أفتيرة سي شيخ الإسلام ابن تيمية الحراني رحمه الله تعالى اللي تجا منظومة يا سائلي هوني أما بيا ولا شريفها بإذن الله عز وجل ni didasikoyi منظومة wọ́n ṣe àfitì rẹ̀ ìyẹn orin yìí wọ́n ṣe àfitì rẹ̀ sí Sheikhul Islam Abul Abbas Ahmad ibn Abdul Halim ibn Abdul Salam ibn Abdullah ibn Muhammad ibn al-Khadir ibn Muhammad ibn al-Khadir ibn Ali ibn Abdullah ibn Taymiyyah al-Harrani رحمه الله تعالى. أصدقوا wọ́n ṣe àfitì rẹ̀ sí àfáà yìí látara wípé kò sí ẹ̀rí tí ó rinlẹ̀ láti fi sọ pé àfáà yìí àwọn ni wọ́n kọ orin yìí gẹ́gẹ́ bó jẹ́ pé kò sí ẹ̀rí tó rinlẹ̀ náà pípé ẹlòmíì ni ó kọ ṣùgbọ́n èyí tí ó pọ̀ jù òun náà ni pé wọ́n máa ṣe àfitì rẹ̀ sí àfáà yìí ya Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala. torí ẹ̀ láàrin náà olùmọ̀ tí wọ́n sọ wípé al-manzumatu al-lamiyya li Sheikhil Islam Ibn Taymiyyah sọ wípé lamiyya yìí ẹni tó ní òun náà ni Sheikhul Islam Ibn Taymiyyah. a sì rí nínú wa àwọn tí wọ́n sọ wípé nọ́ọ̀fùmù yìí wípé wọ́n ṣàfitì rẹ̀ sí ni kì í ṣe àwọn ni wọ́n ní wọ́n sọ pé kì í ṣe àwọn ni wọ́n ní orin yìí. al-muhim òun ni pé àti wọ́n ṣe àfitì rẹ̀ sí wọn ni àbí àwọn ni wọ́n ní nǹkan tó wà ń bẹ ṣe nǹkan tó lálàáfíà ni àbí kì í ṣe nǹkan tó lálàáfíà. sọ tí ẹnu kò lé lórí òun náà ni pé n tó wà nínú orin yìí n tí ó lálàáfíà iná ni nǹkan tó lálàáfíà ni. so alhamdulillah ó bẹ̀rẹ̀ bí idhnillahi ta'ala pẹ̀lú pé a fẹ́ gbà àsìkò wa a sì fẹ́ lò ju bóyá 30 minutes lọ insha Allah ta'ala. a bẹ̀rẹ̀ láti máa ṣe àlàyé làmíyà yìí. so inú kan tí a kọ́kọ́ ṣe bí idhnillahi ta'ala òun ni pé a kọ́kọ́ ka orin yìí a kà completely láti òkè délẹ̀. bismillahir rahmanir rahim. يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل اسمع كلام محقق في قوله
لا ينثني عنه ولا يتبدل. حب الصحابة كلهم لي مذهب، ومودة القربى بها أتوسل. ولكلهم قدر على وفضائل، لكنما الصديق منهم أفضل. وأقول في القرآن ما جاءت به آياته فهو الكريم المنزل. وأقول قال الله جل جلاله والمصطفى الهادي ولا أتأول. وجميع آيات الصفات أمرها حقا كما نقل الطراز الأول. وأرد عهدتها إلى نقالها، وأصونها عن كل ما يتخيل. قبحا لمن نبذ القرآن وراءه، وإذا استدل يقول قال الأخطل. والمؤمنون يرون حقا ربهم، وإلى السماء بغير كيف ينزل. وأقر بالميزان والحوض الذي أرجو بأني منه ريا أنهل. وكذا الصراط يمد فوق جهنم، فمسلم ناج وآخر مهمل. والنار يصلاها الشقي بحكمة، وكذا التقي إلى الجنان سيدخل. ولكل حي عاقل في قبره عمل يقارنه هناك ويسأل. هذا اعتقاد الشافعي ومالك وأبي حنيفة ثم أحمد ينقل. فإن اتبعت سبيلهم فموفق، وإن ابتدعت فما عليك معول. تليوني أسيوني المنظومة اللامية هاربكو جو يوابانا له 16 أبيات أسيوني 16 بيري إناني أنهولي هو بيري العباء بإذن الله الواحد القهار. أفاني يا سائلي مقبيرتي أمبمي so ya ini di Larabawa adatun min adawati an-nida. Ini syakan na oni syati afiman syakini afiman pinka afiman pepe. Wọ́n sọ pé ya Muhammadu, ìtumọ̀ rẹ̀ ni pé wá ìrẹ Muhammad. Mo ń pe unadika ya Muhammad, ìtumọ̀ rẹ̀ ni mo ń pè ọ́ ìrẹ Muhammad. So ya sa'ili ẹni pé mo pe ìrẹ tí ó ń bi mí. An madhhabi, ó ń bi mí nípa madhhabu mi. Tí wọ́n ń pè ní madhhab, òun ni wọ́n mú látara dhahaba ay mada, kí n kò lọ. So madhhabi ẹni pé ibi tí mò ń lọ, ibi tí mo wà àbí tí mò ń lọ lẹ́ni tí ó ní àdìsọ́kàn pé ibi tí mò ń lọ yìí ibẹ̀ ni ibi tí ọ̀nà wà. So ìtumọ̀ rẹ̀ pé kí ni ya sa'ili an madhhabi, ìrẹ́ tó ń bi mí nípa ìlànà mi tí mo ń rìn lórí rẹ̀. Wa aqidati, àti àkídà mi àti àdìsọ́kàn mi. Al-aqidatu nínú èdè Lárúbáwá wọ́n mú láti ara al-aqdu. Òun náà sì ni kéèyàn dè nǹkan mọ́ nǹkan, rabtu shay'i bi shay' aw rabtu shay', kéèyàn dè nǹkan papọ̀ báyìí. So ìtumọ̀ rẹ̀ iná ni ìtumọ̀ àkídà, iná ni ìtumọ̀ àkọ́dà, iná ni ẹ̀. So tá bá ń sọ pé i'taqadtu kadha, mo ní àdìsọ́kàn nǹkan báyìí, ni pé mo ní nǹkan kan, bóyá ìròrí ni àbí ọ̀rọ̀ kan ni, mo wá ṣe kí ni, mo dì í sínú gbáyà mi. Tí ohun yẹn ò bá jáde dáadáa,
kí a nàbá mi lórí WhatsApp, ká mẹ́sẹ̀jì mi lórí WhatsApp inshallah. Àbí tí nǹkan kan bá ṣe voice yẹn, so ẹ jẹ́ ẹ send message sí mi lórí WhatsApp. tó bá dé clear náà ni kẹ́nìkan jẹ́ kí n mọ̀. Barakallahu fikum. So wọ́n á pé i'taqadtu kadha, mo ní nǹkan kan láti sọ́kàn, ẹni pé mo mú nǹkan yẹn mo wá dé mo so sí inú ìgbáyà mi. So in tí wọ́n dẹ̀ ń pè ní àkídà, òun ni tí èèyàn máa fi ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala. Àkídà ó pín sí oríṣi méjì, but àní tí wá síbí inshallah ta'ala. Àfẹ́kọ́ ṣàlàyé orin yẹn lọ lógeere inshallah. عن مذهبي وعقيدتي ثم يا سائلي عن مذهبي وعقيدتي. جزاكم الله خير أبو عائشة الحراني، بارك الله فيكم. رزق الهدى، رزق سهلي وما سقيني الفعل المبني، يعني كان سابي سودة الله المستعان. بيا لا تضع تيواني، بيا لا تضع يعني الله المستعان. So أني رزق الهدى، رزق فعل يه وما كويني مبني للمجهول أو للمعلوم، أو مبني لما لم يسمى فاعله، مبني للمجهول تبي مبني لما لم يسمى فاعله. لكن وما لوري بكيني لوري بي أما تالنتون شيشة tàbí wọn mention tó ń ṣiṣẹ́, eléyìí ló sì kúnná jù ní èdè Lárúbáwá, eléyìí ló kúnná jù nínú nahw. ká sọ pé kí ni mabniyyun lima lam yusamma fa'iluhu, torí tá bá sọ pé mabniyyun lil majhul wọ́n túmọ̀ sí pé ẹni tó ṣiṣẹ́ níbẹ̀ yẹn àmọ́. so hatta kí wọ́n mọ̀ lórí pé kí ni lórí pé àmọ́ náà ni, tó bá ti ń jẹ́ pé Allahu subhanahu wa ta'ala, tó bá jẹ́ pé Allahu jalla wa ala, náà wọ́n ní fídíò clear sí ishkal. so tó bá jẹ́ pé Allahu subhanahu wa ta'ala iná ni ó jẹ́ fa'il àbí naibul fa'il níbi fi'il, a sọ pé kí ni a ní sọ pé mabniyyun lil majhul, أصبح مبني لما لم يسمى فاعله تأدبا مع الله سبحانه وتعالى. so láti lo ẹ̀kọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala. so Allah jalla wa ala nínú al-Qur'an sọ pé wa khuliqa al-insanu da'ifa. wọ́n fẹ́ ṣe i'rabu khuliqa yìí, a ní sọ pé khuliqa fi'lun madin mabniyyun lil majhul. rárá, Allahu laysa majhula, Allah subhanahu wa ta'ala kìí ṣe majhul, Allahu ma'lum ni. so torí ẹnu ẹ̀kọ́ wọn ni pé kí n ká sọ pé mabniyyun lima lam yusamma fa'iluhu, wọ́n máa lórí pé wọ́n mention fa'ilu rẹ̀, wọ́n mention rẹ̀ ni. so ìdí tí wọ́n dẹ̀ kí fi mention fa'il ó lè jẹ́ pé nítorí pé à ń bẹ̀rù ẹni tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni. lápèjú ẹni sìn tọmọ kan bá ń ké táwa mọ ẹni tó lù tá a dẹ̀ mọ̀ pé ẹni tó náà yẹn ìyẹn alágbára kan ni, pé ẹni yẹn èèyàn bú ni. so ẹnìkan wá dé ó wá ń béèrè nípa ọmọ yẹn, ó wá sọ pé kí ló ṣọmọ yìí, àwọn afẹ́ sọ pé lágbájá yìí ló náà, á sọ pé kí ni dóríbà wọ́n náà, kì í ṣe nítorí pa àmọ́ ẹni tó náà yẹn, ṣùgbọ́n torí pẹ́rù ń bà wá, kó má yẹ pé ìyá ọwọ́ ìyá ó tẹ àwa náà, sáà sọ pé kí ni dóríbà wọ́n náà. ṣùgbọ́n mí dání ó lè jẹ́ pé nítorí pé àmọ́ náà kì í ṣe nítorí pẹ́rù ń bà wá, ó lè jẹ́ pé nítorí pé àmọ́ ẹni tó ṣe nǹkan yẹn náà ni. so kí láàsán bẹ́ẹ̀ àtàwọn sọ pé dóríbà ni pé kí ni àmọ́ wọ́n lù ní, ṣùgbọ́n àmọ́ ẹni tó náà èèyàn kan wá ó kàn wá ó kàn sáré ó náà yàn ó yìí sálọ. ẹ má bínú pé àwọn wọnú an-nahwu. àfáàní ruziqal huda, kí wọ́n ṣe arziki ìmọ̀nà fún tani man lil hidayati yas'alu, fún ẹni tí ó ń béèrè nítorí kó bá lè mọ̀nà. so látara eléyìí a máa mọ̀ pé oníbéèrè ọ̀nà méjì ni wọ́n pín sí.
àwọn tó máa ń ṣèbéèrè ọ̀nà méjì wọn pín sí. ààrẹ èèyàn tó ń ṣèbéèrè su'alu muta'annit, ó ń ṣèbéèrè láti fi jẹ́ alátakò, láti fi takò yàn, láti fi gbá ohun téèyàn wà lórí ẹ̀ àbí ohun téèyàn fẹ́ sọ láti fi gbá dànù. Ó ti mọ ohun téèyàn sọ, ó tún wá ń béèrè láti ṣe yẹ̀yẹ́ àbí nǹkan kan. sọ̀rọ̀ èèyàn báyìí ntí ìlànà eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n ń tọ̀ lórí ọ̀nà pé kí ni a kì í dárò ẹ̀ lóhùn, a kì í dárò rẹ̀, a kì í dá lóhùn. ṣùgbọ́n ẹni tó ń béèrè kí ẹ máa béèrè su'alu al-mustarshid, kí ẹ máa béèrè lẹ́ni tí ó ń wá ìmọ̀nà pé mo fẹ́ mọ̀nà nípa nǹkan yìí ni. sọ̀rọ̀ èèyàn báyìí kọ́ á dá lóhùn, á dá lóhùn. so a fi lè padà síbi ya sa'ili, ya sa'ili. so sa'ili níbí ó ń túmọ̀ sí pé ẹni tó ń béèrè béèrè yìí ó ń béèrè láti fi mọ kí ni àkídà àfà tó bí yìí, so that òun náà lè ṣe kí ni òun náà lè máa rìn lórí àkídà yìí, lórí ìlànà yìí. so ìdí tí ó fi ń béèrè iná ní eléyìí, àfà náà sì rí bẹ́ẹ̀ lára rẹ̀, wọ́n rí bẹ́ẹ̀ lára pé ẹni yìí ó ń béèrè láti fi mọ̀nà ni. so ìbéèrè sì ní láti fi mọ̀nà inú àwọn ìlànà eléyìí tí ó tọ́ àbí ìlànà eléyìí tó dáa ní ẹ̀ máa fi ń kẹ́kọ̀ọ́ iná ni. Allah subhanahu wa ta'ala ni fas'alu ahla dhikri in kuntum la ta'lamun. ẹ bi àwọn tí wọ́n mọ̀ tẹ́yìn ọba mọ̀ tí. so kí ẹ máa béèrè béèrè nínú tariqa kan min turuqi talabil ilm, nínú àwọn ọ̀nà tẹ́yìn máa fi ń kẹ́kọ̀ọ́ náà ni kí ẹ máa béèrè béèrè. so bá ṣe ń béèrè táwọn kí olùmọ̀lẹ́ni yìí àbí akẹ́kọ̀ọ́ mímọ̀ ni tó mọ̀ jù wá lọ, bá ṣe ń bí yẹn ìmọ̀ náà là ń kọ́, ìmọ̀ là ń kọ́. so a sì rí in tó jẹ́ ìpìnlẹ̀ lórí eléyìí. wọ́n ní hadithu Jibril alayhi salam tó wá bá nabi sallallahu alayhi wa sallam, tó ń bá nabi pé tó ń bí ní àwọn ìbéèrè, hadithu tó gùn yẹn tẹ́ni kankan wá mọ̀ nínú al-arba'una an-nawawiyya tí al-imam Muslim àtàwọn tó yàtọ̀ sí tí wọ́n gbé jáde nínú hadithu Umar ibn al-Khattabi radiyallahu anhu. so ó béèrè nípa al-islam, ó béèrè nípa al-iman, ó béèrè nípa kí ni al-ihsan. so lẹ́yìn náà ni pé èèyàn tún máa ń béèrè béèrè náà, ó lè má jẹ́ nítorí tààrẹ èèyàn lásán, ó lè jẹ́ nítorí àwọn tó present ni. bóyá èèyàn mọ̀ pé lágbájá nísìnyí àjọ máa ń ṣe fàǹfà pé nǹkan yìí ló tọ́, nǹkan yìí ò tọ́, àwa rólùmọ̀. èèyàn wá ní àǹfààní láti wà níjókòó olùmọ̀ yẹn, èèyàn wá ń bi olùmọ̀ yẹn ní béèrè, kì í ṣe nítorí pé èèyàn ò mọ̀ nǹkan yẹn, ṣùgbọ́n nítorí pé ní yìí tí ò mọ̀ nǹkan yìí tó sì ń jiyàn, torí pé ó ń tọ̀ wọ́n wà ń kalẹ̀, tó bá gbọ́ lẹ́nu olùmọ̀ yìí ó ṣeé ṣe kó gba nǹkan yẹn. so yẹn máa ń béèrè nípa nǹkan yìí, tàbí pé àwọn ẹni yìí aláìmọ̀kan ni wọ́n mọ̀ nípa nǹkan yìí, wọ́n ti kẹ́kọ̀ọ́ débi nǹkan yìí, àwa wá béèrè so that yóò lè jẹ́ ẹ̀kọ́ fún wọn, yóò lè jẹ́ pé àwọn náà fi ṣe kí ni àwọn náà fi mọ nǹkan yẹn. so eléyìí ni inú àwọn ọ̀nà tí wọ́n fi máa ń béèrè béèrè náà ni. èèyàn lè béèrè béèrè kí pé èèyàn nídìí ìdáhùn yẹn gan aslan, èèyàn nídìí ẹ̀, ṣùgbọ́n èèyàn fẹ́ káwọn kan ṣàǹfààní gẹ́gẹ́ bí Jibril alayhi salam gẹ́gẹ́ bó ṣe ṣe nínú hadith tí a mẹ́nu báyìí. so an madhhabi àti sọ̀rọ̀ nípa madhhab, so náà ni ibi tí èèyàn dájú kọ, téèyàn ṣe kí ni, téèyàn ń lọ, téèyàn sì ń téèyàn ní láti sọ́kàn. so madhhab àti aqida, so méjèèjì yìí wọ́n máa lò láti máa ṣe kí ni, láti máa túmọ̀ ara wọn, madhhab àti aqida. so eléyìí ni yóò gbajúmọ̀ gan nínú ṣe sí àwọn olùmọ̀ tí wọ́n ti rí kọjá síwájú Ibn Taymiyyah gan ta ni wọ́n fi orin yìí ti sí. bàbá wo aqidatu ar-Raziyyayn, risala aslu sunnati wa i'tiqadi ad-din ti Abu Hatim àti Abu Zur'a ar-Raziyyan rahimahum Allahu ta'ala. Abdurrahman ibn Abi Hatim Abu Muhammad tó gba risala yìí wá látọ̀dọ̀ bàbá rẹ̀ àti Abu Zur'a. ó ní sa'altu abi wa aba Zur'ata an madhahibi ahli sunnati fi i'tiqadi ad-din. olóhùn bí bàbá òun àti Abu Zur'a nípa madhahib, àwọn ìlànà àwọn ahli sunnati wal jama'a nínú àdìsọ́kàn. bẹ́ẹ̀ náà ni al-imam Harb
ibn Ismail al-Kirmani rahimahullah ta'ala nínú risala wọn tí wọ́n fi ṣe hikaya ijma'u salaf fil i'tiqad àpẹẹrẹ nípa àwọn salaf lórí àkídà pé àwọn salaf rahimahullah ta'ala wọ́n ṣe kíni wọ́n ẹnu wọn kò lórí àkídà ni ẹnu wọn kò lórí àkídà. àwa sọ pé àkídà lẹ́ẹ̀kan pé àkídà pín sí oríṣi méjì a ní àkídà tẹ́ pé ó sọ̀kalẹ̀ àkídatun munzala Allah subhanahu wa ta'ala ló sọ̀kalẹ̀ láti sánmà a sì ní àkídatun nazila wa àkídatun nabita a ní àkídà tẹ́ kó sọ̀kalẹ̀ láti sánmà ni a sì ní àkídà tẹ́ pé kí láti ilẹ̀ ló ti dìde kò ti sánmà wá àwọn èèyàn ni wọ́n gbé kalẹ̀. so alákọ̀ọ́kọ́ yìí tó jẹ́ nazila òun ni àkídà tó lálàáfíà òun ni àkídà tó dáa tí èèyàn máa ń wà lórí rẹ̀ tí wọ́n fi tírà tí wọ́n fi ń ṣàlàyé. ilé tó wá jẹ́ nábítà òun làwọn kan tó yapa sí àwọn àkídà ilé tó wà ní inú tírà yìí kí Allah subhanahu wa ta'ala kó láwa kó gbé wa jìnnà sí àkídà ilé tí ó dáa. so ruziqal huda kó bá wa ṣekin kó bá wa kí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe mana fún man lil hidayati yas'alu ẹni tó bá ń béèrè nítorí ìmana. alhidayatu hidayatan yẹbi a ṣe kà nínú tuhfatu al-awlad fi tawhid rabbil ibad thumma alhidayatu hidayatani. so hidaya ọ̀nà méjì iná ni ó pín sí ọ̀nà méjì ni hidaya pín sí. ani hidayatu al-irshadi wad-dalalati wal-bayan hidaya ìfinimọ̀nà pé kákan ṣekin kákan ṣàlàyé ẹ̀sìn fún yà ká jẹ́ kí yẹn mọ̀ pé nǹkan yìí lẹ́sìn ibi báyìí ni ọ̀nà wà òdodo lélẹ̀ hidaya ni nǹkan tá a ṣe yẹn gbogbo eléyìí tá a náà ń ṣe hidaya ni mímọ̀ àfinimọ̀nà mímọ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn. eléyìí tó wá jẹ́lẹ̀ kejì bẹ́ẹ̀ ni hidayatu at-tawfiq òun ni hidaya wípé káfíyàn ṣe kò ń gẹ gbígba nǹkan yẹn gangan ìyẹn ń ṣàlàyé ni ṣùgbọ́n ṣẹ́ni tá ń ṣàlàyé fún ṣé yóò gba nǹkan yẹn àbí kò ní gbà eléyìí wà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala eléyìí wà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. so alákọ̀ọ́kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lè ṣe ká sọ pé àwọn èèyàn láwọn tí wọ́n bá nímọ̀ nípa ẹ̀sìn Allah subhanahu wa ta'ala wọ́n á ṣàlàyé fún yàn ṣe lè sí hidaya àmà iná ni hidaya tó kárí gbogbo ni hidaya tó kárí gbogbo iná ni gbogbo èèyàn ló lè ṣe. so ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé èèyàn wá gbà tí wọ́n sọ yẹn. Allah subhanahu wa ta'ala ni fa amma aadun fa hadaynahum fastahabbu al-ama ala al-huda. so àwọn ìjọ Aad aṣekeni hadaynahum àfi wọ́n mọ̀nà níbi kìí pé bóyá wọ́n wà lórí Islam àbí lórí ẹ̀sìn gidi a ṣàlàyé fún wọn ni àrùn jíṣẹ́ fún wọn kó ṣàlàyé fún wọn òun ni hadaynahum níbi. ṣùgbọ́n kí ni fastahabbu al-ama ala al-huda wọ́n á chòsì pé kí ni àwọn ò ṣàtẹ̀lé ojú fífọ́ náà àwọn ò ní tẹ̀lé mọ̀nà. Allah subhanahu wa ta'ala ni wa innaka latahdi ila siratin mustaqim siratillah min suratu shura. كيف كان تحفة الأولاد نقول في سورة الشورى أتت وصادي إليه وأن هداية الإرشاد وأن سورة الشورى وأن سورة صادنا. الله سبحانه وتعالى أن سورة الشورى وفي النبي صلى الله عليه وسلم وإنك لتهدي إلى صراط مستقيم. ليه رجل يا محمد وما فيها ويمنا بس بيوجون التي وشكن تي أطأ صراط الله وجونا الله سبحانه وتعالى من سورة صاد وفي نلفان بداود فاهدنا إلى سواء الصراط. بكنا
hidaya tawfiq Allah subhanahu wa ta'ala nìkan ló ní eléyàn torí ẹ̀ ló fi mú kúrò ló negate ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam pé anabi ò lè ṣe nǹkan yìí. innaka la tahdi man ahbabt walakinna Allah yahdi man yasha. lẹ́dájú rẹ̀ Muhammad ó lè fọ̀nà mẹ́n tó bá nífẹ̀ẹ́ sí kó mọ̀nà ó lè fọ̀nà mẹ́n tó nífẹ̀ẹ́ sí kó mọ̀nà. ya Abu Lahab Abu Talib afwan walakinna Allah yahdi man yasha. ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ló máa ń fẹ́ tó wù ló máa ń fi wọ́n mọ̀nà. so bí ẹ̀sìn orin aláwọ̀kọ́ bó ṣe rí náà ilé lẹ́yìn náà fáwọn ní isma' kalama muhaqqiqin fi qawlihi la yanthani anhu wala yatabaddalu. isma' tẹ́tí kó gbọ́ yẹn pé istami' gbọ́rọ̀ yìí kalama ọ̀rọ̀ ẹni tó yẹ pé muhaqqiqin محقق وني متثبت متيقن عالم بما يقوله. انت بي او جان كاتو جا متثبت انتو نيم نيبان كاتو سوني كتو واي كون نيم لاسان يما يتو دالوجو كلام محققين gbọ́ọ̀rọ̀ ẹni tí pé ọ̀rọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sọ yìí kì í ṣe ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ kì í ṣe kí n kàn máa rojọ́ lásán ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀rí ni láti inú alkitab láti inú sunna iná lọ̀rọ̀ ilé gbọ́ọ̀rọ̀ yìí tẹ́tí kò gbọ́. muhaqqiqin fi qawlihi ẹnìkan tí pé muhaqqiq ni níbi ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó bá sọ ó máa lórí qala Allahu qala rasuluhu báyìí ṣe rí inú risala inú nazmu yìí náà nìyẹn. gbogbo tí wọ́n mú wá pátá tó jẹ́ àkídà àwọn ahli sunnah wal jamaa gbogbo pátá ló lẹ́rìí. afáwa ni la yanthani anhu muhaqqiq yìí ká bá lè mọ̀ kí muhaqqiq ní tó tọ́ ẹni tí kí ó nímọ̀ lórí nǹkan tó ń sọ ni. ẹni tó nímọ̀ lórí nípa nǹkan tó ń sọ iná ni torí pé alhidaya ó ṣàdúrà fún wa pẹ̀lú hidaya. alhidaya ó ní ma'rifatul haqq wal amalu bihi kí ẹ mọ̀ òdodo kí ẹ sì máa fi iṣẹ́ hidaya nìyẹn. so ẹni yìí wá fẹ́ ṣàlàyé hidaya yìí ó fẹ́ ṣàlàyé fún wa ó fẹ́ ṣe hidaya fún wa ó fẹ́ ṣàlàyé òdodo fún wa. wọ́n ní pé ibi tó wá jẹ́ muhaqqiqu dé la yanthani anhu ọ̀rọ̀ tí mo ní kó gbọ́ yìí ẹni tó fẹ́ sọ yìí la yanthani anhu ẹni pé la yarji'u anhu kò kí ń padà kúrò ń bẹ̀ kó wá sọ pé òun ò ní sọ ọ́ mọ́ kò kí ń padà kúrò ń bẹ̀ kó wá sọ pé òun ò sọ ọ́ mọ́. ìtumọ̀ la yanthani náà nìyẹn. ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ kan tẹ́ pé ó wà nínú gbáyà mi a gbọ́dọ̀ dé mọ́nú gbáyà wa ni a gbọ́dọ̀ kúrò lórí ẹ̀ òun la gbọ́dọ̀ máa fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala. wala yatabaddalu kì í tún wá pàwọ̀dà bíi chameleon wípé lónìí yóò fi àkídà yìí yóò fi hàn tó bá dọ̀la ìmí ni ó tún fi hàn kò kí ń ṣe bẹ́ẹ̀ kò kí ń ṣe kíni kò kí ń ṣe bẹ́ẹ̀. so bí ó ṣe rí iná ni eléyìí ni ẹ̀sìn orin méjèèjì alákọ̀ọ́kọ́ òun náà sì ni tí a ṣe kíni tí a fi dára alẹ́kọ̀ọ́ lónìí insha Allahu ta'ala. ṣùgbọ́n lábẹ́ ẹ̀sìn orin méjèèjì àwọn masáìlú wà ń bẹ àwọn alámàrí. sàkọ́kọ́ ni pé ash-sharhul ijmali òun ni pé wọ́n bí Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala nípa àkídà rẹ̀ nínú nazmu yìí ó wá yin ẹni tí ó béèrè ó sì ṣàdúrà fún pé kí Allah subhanahu wa ta'ala kó jogun hidaya fún ìyẹn nígbà tó jẹ́ pé ẹni tó béèrè yẹn ó ń béèrè láti ṣàǹfààní láti ti fi mọ òdodo ni. kí ẹ sì máa ṣàdúrà fún ẹni tó ń béèrè lọ́wọ́ èèyàn ẹ̀rí ló jẹ́ lórí pé yẹn nífẹ̀ẹ́ oore fún òǹtọ̀hún ẹ̀rí ni lórí pé a nífẹ̀ẹ́ oore fún ẹni tí à ń béèrè tàbí tí tó ń béèrè lọ́wọ́ wa táwa ń ṣe kí ni tí à ń ṣàdúrà fún yìí. torí ẹ̀ láṣẹ rí nínú rasailu àwọn olùmẹ̀sìn wọ́n máa sọ̀rọ̀ i'lam rahimakallah i'lam arshadakallahu li ta'atihi. Shaykhul Islam Muhammad bin Abdul Wahhab rahimahullah ta'ala wọ́n máa ṣe lé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn rasailu wọn
i'lam rahimakallah lọ́mà kí Allahu kò kẹ́ ọ i'lam arshadakallahu li ta'atihi lọ́mà kí Allahu kò ṣe kí ó fi ọ ṣe kò ń gẹ́ mímá tẹ̀lé ìlànà rẹ̀. So eléyìí inú ìlànà tó dáa ni ẹni tó bá jẹ́ olùkọ́ kó máa ṣàdúrà fáwọn akẹ́kọ̀ọ́ rẹ̀. So eléyìí wọ́n túmọ̀ sí pé rahma ìkẹ́ ń bẹ nínú gbá èèyàn. Èèyàn fẹ́ òdodo fún wọn, èyí tó fẹ́ dáadáa fún wọn, èèyàn fẹ́ kí wọ́n ní ìmọ̀, èyí tó fẹ́ kí dáadáa kó tó máa jẹ́ tiwọn. So gẹ́gẹ́ bá yẹ sọ síwájú nínú àwọn masáìl tó wà nínú nǹkan yìí, so kí lè máa jẹ́ bí mulakhas tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀, kó máa jẹ́ bí summary fún tá a sọ síwájú. So wọn náà ni pé nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé yá sa'ili an madhhabi wa aqidati, ìṣàlàyé wípé nǹkan tí wọ́n ṣe lófin fún wa ni tó sì tọ́ kí ẹ máa béèrè nípa àkídà ẹlòmíì tó bá yẹ pé tí èèyàn ń torí ẹ̀ béèrè òun ni pé èèyàn fẹ́ confam kí ni nǹkan tí ṣe ń tí mo lérò pé ní wà lórí ẹ̀ náà ló wà lórí ẹ̀, àbí kí ẹ̀ tiẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ kí ni àkídà tiyín, àbí mo gbọ́ pé ń sọ nǹkan báyìí kí làwọn ẹ̀rí lórí nǹkan tẹ́ ń sọ yìí, àbí nítorí pé ẹ̀ tiẹ̀ fẹ́ kọ́ ẹlòmíì bí ẹ bá ṣe rí nínú hadithu Jibril láwọ̀kọ̀ ilé ní tó tọ́ ni kí ẹ máa béèrè láti fi ṣe kí n láti fi máa ìmọ̀, láti fi ní ìmọ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ ẹ̀ tó sọ pé ruziqal huda man lil hidayati yas'alu. Kí Allah subhanahu wa ta'ala kó bá mi jogún hidaya ìmọ̀nà ọ̀nàmà fún ẹni tí ó ń béèrè ìbéèrè nítorí kó bá lè mọ̀nà. So eléyìí a máa rí ń bẹ́ẹ̀ pé as-su'alu 'anil haqq sababun min asbabil hidaya. Kéèyàn máa béèrè nípa òdodo ìdí ni sábà ẹni tó máa ń okùnfà ni tó máa ń jẹ́ kí èèyàn ṣe kí èèyàn mọ̀nà. Torí ẹni tí ò bá béèrè yóò bá ní abèrè ọ̀nà kì í ṣìnà. So abèrè nípa àkídà náà kò ní í ṣe àkídà ní, kò sì ní í ṣe nǹkan dì sínú gbáyà rẹ̀. Ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kàn rí pé àwọn èèyàn ń sọ nǹkan, àwọn èèyàn wà lórí nǹkan kan náà, àwọn náà dẹ̀ máa tẹ̀lé wọn lórí ẹ̀ láì nímọ̀ láì lẹ́rìí lórí àwọn nǹkan yẹn. So eléyìí nǹkan tó wrong inan. Ibn al-Qayyim rahimahullahu ta'ala ni su'alu al-hidayati mutadamminun husulun li kulli khairin was-salama min kulli shar. Wọ́n ní kí ẹ máa béèrè ní béèrè ẹni tó ń wá ìmọ̀nà ní tó kó sínú òun ni pé kí ni èèyàn ò rí gbogbo rẹ̀, èèyàn ò rí látara ní tẹ́yàn béèrè yẹn. Was-salamatu min kulli shar, èèyàn tó ń là kúrò bí gbogbo aburú, èèyàn ń là kúrò bí gbogbo aburú. So lẹ́yìn náà afáàní isma' kalama muhaqqiqin fi qawlihi, ń tá ṣe kí ni tá ṣe láǹfààní bí eléyìí ò ní pé kí ni ọ̀rọ̀ yìí ń tó kó sínú òun náà ni ṣíṣàlàyé àkídà ilé tó ṣe kí ni tí ó lálàáfíà. Bákan náà was-sad'u bihi, kéèyàn máa fi rinlẹ̀, kéèyàn máa sọ ní gbangba pé ìǹtẹ́mi ní láti sọ́kàn ilé mi ò kí ń fi pamọ́, ìǹtẹ́mi wà lórí ẹ̀yìn náà ní náà ilé lópin ìgbà tí ó bá ti ní bí ìnira fún yàn, ní ìnira tí ó ní agbára, tí ó bá ti ní bí fún yàn eléyìí tí ó wà mashru' tàṣí ń bùkátà sí pé kí ni kó kálukú fi àkídà rẹ̀ hàn sódà tí wọ́n ní kó mọ́ àwọn ẹlòmíì. Allah subhanahu wa ta'ala ní fasda' bima tu'maru wa a'rid 'anil mushrikin. Wọ́n pa ànábì láṣẹ pé kí ni in tí wọ́n pa ẹ́ láṣẹ pé kó máa ṣàlàyé fáwọn yẹn ẹ̀sìn òdodo tí Allah subhanahu wa ta'ala tó fi rán yẹn ó ṣe kí ni gbé síta gbangba wa a'rid 'anil mushrikin, má dáhùn mushrikun àwọn ẹlẹ́bọ má dáhùn lóhùn. Bákan náà Allah subhanahu wa ta'ala ó tún wá fún wa nígbà láàyè pé ìyẹn lè sọ ọ̀rọ̀ kúfùrù lẹ́nu, ìyẹn pé ìdàkejì tí ẹni láti sọ́kàn yẹn ìyẹn lè sọ lẹ́nu tí ó bá ti dénú gbá èèyàn ìyẹn lè sọ lẹ́nu lẹ́ni tó bá ń páyà lórí ààrẹ wípé wọ́n pa mí, wọ́n ṣe mí léṣe, wọ́n ṣe nǹkan báyìí fún mi, ìyẹn lè ṣe kí ìyẹn lè sọ kúfùrù lẹ́nu. So eléyìí ò dẹ̀ sí fún gbogbo èèyàn tá a sọ pé torí pé mo ń bẹ̀rù ńlé
máa sọ pé máa fi nǹkan tí ò tọ́ máa fi hàn rárá. Wọ́n tó bá wọn kí dọ́rọ̀r aburú yóò kàn òun tó tọ́ ẹ kàn sọ pé a ṣe nǹkan báyìí fún ẹ tó dẹ̀ mọ̀ pé nǹkan yẹn wọ́n á ṣe bí kí wọ́n tìyàn mọ́lé kí wọ́n gé part of the body yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tó lè kó ìra báyàn. So ẹ̀sìn gbà yàn láàyè ní irú condition yìí láì ṣe kíni láti pa téèyàn ní láti sọkàn láti pa á mọ́ láti fi nǹkan mi hàn lókun ìgbà tí nǹkan mi ò bá ti jókòó sínú gbá èèyàn tó pórí ahọ́n lásán ló wà. Allah subhanahu wa ta'ala ni man kafara billahi min ba'di imanihi illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman. Ó lẹ́ni tó bá ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó ti ní imani tẹ́lẹ̀ kèfèrí ni o kò sí nǹkan kan bẹ́ẹ̀. Illa àyàfi ẹni tí ò ní jẹ́ kèfèrí òun kí ni man ukriha ẹni tí wọ́n bá jẹ nípa láti ṣe kíni láti ṣe kèfèrí láti sọ gbólóhùn kèfèrí wa qalbuhu mutma'innun bil iman tó jẹ́ pé ìgbáyà rẹ̀ ó kún fún imani jókòó sínú ìgbáyà rẹ̀ ẹwọ́ ìṣẹ̀lẹ̀ tí kan náà àwọn sàhábà ridwanullahi alayhi táwọn mushrikun tí wọ́n mú tí wọ́n fìyà jẹ tí wọ́n ní kó bú ànábì kó ṣe gbogbo ẹ̀ nǹkan yẹn wá ṣe bákan nígbà tí wọ́n fìrì ẹ̀ wọ́n lọ bá ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ní yìí wọ́n nǹkan báyìí ni wọ́n ṣe mú dẹ̀ èmi náà sọ bẹ́ẹ̀ mo bú ẹ ṣé kìí ṣe pé mo ti di kèfèrí báyẹn ànábì ní kayfa wajadta qalbak bó ló ṣe rí gbáyà rẹ̀ nígbà tó ń ṣe nǹkan yẹn wọ́n ní wajadtuhu mutma'innan bil iman àmọ́ rí pé ìgbáyà mi ó kún fún imani mi ò tiẹ̀ ní ṣàkó lórí islam ara ṣùgbọ́n nítorí ìnira tó kàn mí ló yẹ kí n ṣe nǹkan yẹn. ànábì wa sọ fún mi pé fa in aadu fa'ud tó bá tún rí pé ti irú yẹn nǹkan yẹn nígbà mi lókùn gbà tó yẹ pé imani bẹnu gbáyà rẹ̀ tó sì rinlẹ̀ nípa nǹkan yẹn ó kàn sọ tí wọ́n sọ láti fi fírì lọ́dọ̀ wọn ni tó bá tún rìpíìtì nǹkan yẹn jọ mi wọ́n tún sọ kò sí nǹkan kan tó ṣe ìmánì rẹ̀ kò sí nǹkan kan tó ṣe ìmánì rẹ̀. sọ inú nǹkan ẹlẹ́kẹrin tí a mú jáde níbi ẹ̀sìn oní méjèèjì tá a kà yìí òun ni pé àwọn masailul i'tiqad àwọn àlámọ̀rí àkídà lọ́dọ̀ àwọn ahlus sunnah wal jama'a wọ́n mọ̀ lórí at-tahqiq náà wat-tadqiq wal-yaqin a máa mọ̀ àlámọ̀rí àkídà máa mọ̀ lórí àmọ̀dájú ni ní tí ó kúnná tí pé yóò jókòó sínú gbáyà ní ìjókòó tó nítumọ̀ tí ò ní sí iyèméjì ń bẹ bí ọ̀rọ̀ àkídà bó ṣe rí nìyẹn yàtọ̀ sí àwọn onífẹ̀ẹ́ ẹnu kò tí pé àwọn mọ̀ àkídà wọn àwọn mọ̀ lórí ìntàrí lójú oorun ìntẹ́nìkan rò tẹ́sítì ẹnìkan àtàwọn nǹkan tó yẹ pé kò sẹ́rí fún táwọn ọmọ ilé òní ṣùgbọ́n àwọn ahlus sunnah wal jamaa àwọn mọ ẹ̀sìn tiwọn àwọn mọ lórí ẹ̀rí láti inú al-kitab láti inú sunnah ẹ̀rí tó múnádóko tí ó sì pín ilé da'if ni ẹ ṣe mú àkídà jáde nù rẹ̀ rárá àwọn ẹ̀rí láti inú al-Qur'an láti inú sunnah tó lálàáfíà bí àkídà àwọn ahlus sunnah wal jamaa bó ṣe rí nìyẹn. ẹlẹ́karùn tí ó wá gbẹ̀yìn ẹ̀ ni pé ọ̀rọ̀ an-Nadhim rahimahullah tó sọ pé la yanthani anhu wa la yatabaddalu àkídà yìí wá ní ìta mọ lórí ẹ̀rí tó dájú yìí a kì í padà lórí rẹ̀ a sì kì í change ẹ̀ tó ní pé masailul i'tiqad àwọn àlámọ̀rí àkídà ni la yajuzu fiha ar-ruju' anha wala at-tabdil a kì í padà kúrò ń bẹ́ ká sọ pé mi ní àdìsọ́ kankan yẹn mọ́ a sì kì í change ẹ̀ àkíńṣẹ́jẹ torí pé àwọn nǹkan yìí ni àwọn nǹkan tó rìn lẹ́nu ẹ̀sìn ni tí ò kí ń yí padà àwọn nǹkan tí ò kí ń yí padà ẹni tó bá yapa rẹ̀ á sọ pé yapa ni àní sọ pé ti di mas'ala khilafiyya pé ẹnu àwọn olùmọ̀ọ́kọ lórí rẹ̀ á kì í sọ bẹ́ẹ̀ ẹni tó bá fi lè sọ nǹkan míì tó yàtọ̀ sí eléyìí ìrẹ́ni bẹ́ẹ̀ ó ti yapa ni àní sọ pé ọ̀rọ̀ ti pé méjì lọ́dọ̀ àwọn ahlus sunnah àbí nǹkan kan á sọ pé ń tọ̀ ń yapa sí òdodo ó yapa sí àkídà òdodo bí ó ṣe rí náà eléyìí so yàtọ̀ sí alámọ̀rí fiqh ni òun gba ijtihad àwọn olùmọ̀ ṣe kí ni wọ́n á ṣe gbìyànjú wọ́n á sọ eléyìí wọ́n á sọ eléyìí wọ́n á sọ eléyìí ọ̀rọ̀ méjì lè lálàáfíà ọ̀rọ̀ méjì lè má lálà ọ̀rọ̀ méjì ó lè yàtọ̀ síra wọn ó yẹ pé èèyàn ò lélẹ̀ èèyàn ò lélẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ fiqh so alámọ̀rí fiqh ó ṣe pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ alámọ̀rí
àkídà. So eléyìí òun ni ibi tí a dúró sí bí idhnillahi ta'ala. Wallahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.